Africa Content TV. Only one. Èmi mọ́lẹ̀ wọn máa ń sọ ọkọ̀ yíyó. Èmi mọ́lẹ̀ wọn. Èmi mọ́lẹ̀ wọn máa ń sọ ọkọ̀ yíyó. Kì í ṣe ẹ̀kọ́ yìí. Táwọn ẹlẹ́wọ̀n ń kó wọn lọ. Kì í ṣe ẹ̀kọ́ yìí. Táwọn ẹlẹ́wọ̀n ń kó wọn lọ. Ọmọdé àtẹ jẹ́jẹ́, onílé àtẹ jẹ́jẹ́, àjọyọ̀ àtẹ gírígírí, báyà sí wa, báyà sí wa, ìmọ̀lẹ̀ àtìlù. Èmi mọ̀lẹ́ wa máa sọ ọkọ̀ yíyó. Èmi wọlé wọn ẹ̀ṣọ́ kò yí o. Kì í ṣe èkó yìí, àwọn ẹlẹ́wọ̀n kò wọ́n lọ. Kì í ṣe èkó yìí, kò wọ́n lọ. Èmi wọlé wọn ẹ̀ṣọ́ kò yí o. Àgò, onílé mo kágò. Onílé mo kágò. Ìwúrẹ́ nínú lọ́wọ́ lẹ́sìkò ọ̀dẹ́ kọ̀ọ̀kan ọ̀dẹ́rún àmúso. Àgùntàn funfun mọ̀lọ́dọ̀ lọ́wọ́ lẹ́sìkò ọ̀dẹ́rún àmúso. Èmi sì lè àlà ọ̀mọ̀ wálé mo kágò ní bàbá àdẹ́rún àmúso. Ọ̀pọ̀lọ́dọ̀ ọ̀dẹ̀ ilé yìí ò máa ní gbóná. Ọ̀dẹ̀dẹ̀ yìí ò máa ní ìdọ̀dẹ̀dẹ̀ ìṣúná. Ẹ ò máa ní irú mẹ́sàn-án bí oṣù bí ọmọ. Ẹ ò ní ti máa gba àròkú wọlé. Ẹ ò ní ti lẹ́rọ òkú jáde. Bí màá sì pẹ́lẹ́. Bí mo lọ láyè, ẹni mi yà lọ kó mi yà lọ, ẹni mi yà lọ kó mi yà lọ, àwọn èyí ò lè ra oró. Ẹni mi yà lọ kó mi yà lọ, ẹni mi yà lọ kó mi yà lọ, àwọn èyí ò lè ra oró. Èmi màdùn ayé wa bá wa ṣe o.
ọ̀pọ̀lọpọ̀ gbogbo Nàìjíríà gbogbo ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ẹkùn bábọ̀wọ́ sọ́kọ́ gbogbo lórí kí n kí bàbá káàbọ̀ sílé ilé ni mo ní kọ́ bọ́ lọ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ bọ́bọ̀ náà lóhùn fàgbà abádẹ́kùnrin wọn
àlùkò tí gbẹ́lẹ́ bọ̀ olùkọ́ agbẹ́lẹ́ fún ẹ wa àlùkò tí gbẹ́lẹ́ bọ̀ ọlọ́sà agbẹ́lẹ́ fún ẹ wa. ìyá ni wọ́n bá wọ́n àwọn kiri àwọn àti tó pọ̀ ní ẹlẹ́ìdá onílé ayé tó bá ti kọ́ ní owó tó bá làwọn tó àánú tó bá ti lè wà. àdúrà kan ó lásìkò yìí Nàìjíríà wa mọ̀ ní bàjẹ́ o. ó lọ́mọdé ni àgbà ni ló bẹ́ gbàjọba àìrú ọlọ́wọ́ bá dà wọ́n lẹ́rù dùbò tọmọtọmọ.
Every day, every somebody yeah, bye. What do you want to follow more?